má gbàgbé ọ̀rọ̀ kan tí bàbá wa mudir morikaz Sheikh Habibullah Adam Ali lórí sọ nípa anọbi Daood tó dá yánpọnyánrin lẹ̀ lórí ẹ̀rọ agbágbé láàrin alùsùnà àti àwọn olùtẹ̀lé bàbá mudir morikaz. bàbá Wazeer náà ti fèsì o. bàbá Wazeer wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, kódà bàbá Wazeer wọ́n sọ̀rọ̀ náà tó kún tẹ́tẹ́. ẹ̀yin yẹn wá ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́n tí bàbá Wazeer sọ lórí ẹ̀. kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń fapá jánu lórí ọ̀rọ̀ tí bàbá Wazeer sọ. ẹ jẹ́ àjọ máa kà lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì wa tí ìkẹ́ àti ìyọ́lá Ọlọ́run bẹ́ẹ̀ fún, kí ìkẹ́ àti ìyọ́lá Ọlọ́run náà kó máa bá ànábì wa Muhammadu òun àti àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn tí a jọ wọn lẹ́yìn lápapọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. èyí tí ó gbé mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ó ń lọ tí ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n sọ nípa pé ànábì Daood alayhi salatu wassalam ó fẹ́ ìyàwó ọ̀kan nínú àwọn ọmọ ogun rẹ̀ ìṣe arábìnrin Awúràyá, pé ó tagbẹ́ fún ọdọ́gbọ́n rán ọkọ ẹ̀ lọ́sọ́gun torí ànábì Daood yọjú ìyàwó ẹ̀ lásìkò tí ń wẹ̀ lọ pé obìnrin lọ́rẹ̀ wà báyìí wọ́n sì máa bí wọ́n ti tagbẹ́ tí wọ́n ìfẹ́ o. ìyẹn fa kí ó rán ọkọ arábìnrin yìí pẹ̀lú àwọn ọkọ ọmọ ogun lọ sójú ogun, ó sì ní kí wọ́n tì síwájú. ẹgbẹ́ ìtìsíwájú yìí ló ṣe sábàbí ikú ọkọ arábìnrin arẹwà yìí. lẹ́yìn tí arákùnrin yìí kú tán, ànábì Daood bá fẹ́ ìyàwó rẹ̀. nínú ìròyìn àwọn ànábì Ọlọ́run àbòsí òsì ń bẹ, kò sí tí ń pè ní ìjàmbá gẹ́ńbẹ̀, kò sí nínú tá a gbọ́dọ̀ fi ròyìn àwọn ànábì Ọlọ́run. èyí tí mo fẹ́ tawájí sí ni pé tafsiru pọ̀ láyé, àdìsí gan pọ̀. ẹ bá ní kódà ń bẹ́nu tafsiru kí ní kan ń bẹ́nu tafsiru mélòó láà agbára lé ẹ pé dòní ìlànà èèyàn sí tafsiru wọn jáde. inú mi dùn kọ́lọ́n bá ní san àwọn àlùfáà wa ní aziari, kọ́lọ́n bá ní san wọ́n lẹ́sàn-án rí gbàtí à ń ṣàlàyé ń tọ́jẹ mọ́ ẹ̀kọ́ tafsiru fún wa. àwọn àṣọ tafsiru pọ̀ láyé èwo gan làwọn náà lè máa lò tá a gbára lé bí tafsiru. wọ́n ní kákàká kámú ta abẹ́lé láǹfààní ń bẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó sì dùn dáa ni. káwa náà rí pé tafsiru ti a gangan tó dúró dáa gẹ́gẹ́ báyà ti kọ́ yín ẹnìkan ẹ̀ lọ gbára lé mìíràn dé ìlú yẹn lọ́hùn. ẹ mú ti yín kẹ́yìn náà máa wọ̀ ọ̀rọ̀ tó dáa, ẹ mú tún mọ̀ tó dáa pé Ọlọ́run yóò tún máa fi màmá yín ẹ bá ti páyà Ọlọ́run. ẹ rí i pé ntẹ́yìn náà máa wí yóò máa ṣe déédéé tí ó sì máa dáa. Ọlọ́run ní sọ àwọn afáwa náà lẹ́sàn-án rí. inú mi dùn mo béèrè kan jọ náà yín gbàgbé dòní. mo ní àná tafsiru sọ pé àwọn èmi rí pé èèyàn lè gbára lé pátápátá ní tafsiru Ibn Abbas. ó ní ọya tí àtọwọ́ àwọn ju yín náà ẹ̀ sì kí n ṣàlàyé àwọn tafsir fún yín. ó ní Ibn Abbas tó ń wí òun gan apádà kópa pé ó ń sọ àwọn ìtàn Israiliyat wọn bẹ́ẹ̀ náà tafsiru ẹ̀ pé kò mọ̀ nínú rẹ̀ pé ńlá àfi lè sọ pé gbogbo ọ̀nà kò tí àyàn pé ẹ má wulẹ̀ doubt òun gbọ́dọ̀ máa lò gẹ́gẹ́ bí ọlọ́dà àpọ̀ ni wọ́n ní ṣùgbọ́n òun náà mọ̀ nínú àwọn Israiliyat ọ̀rọ̀ ẹ̀fọ́ tafsiru náà bá gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kọ́ tọ́ka sí pẹ̀lú pé ó jèrè àdúrà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. síbẹ̀ kò mọ̀ kúrò nínú àwọn Israiliyat. ààyè ọgbà mi láti máa ṣe ìyànnàná àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà nínú nǹkan tí mo sì bẹ́ lọ́n pé lógo Ọlọ́run ó lè jẹ́ jókòó wá sí wa tá a máa ṣe níjọ́ Tuesday. rí i pé mo padà bẹ́ẹ̀ náà bá ṣùgbọ́n tafsiru wa tó lọ náà nígbà tafsiru bẹ̀rẹ̀ ni mo kọ́ fi bẹ̀rẹ̀ nígbà bẹ̀rẹ̀ tafsiru wa nǹkan alákọ́ fi bẹ̀rẹ̀ nígbà wórí ẹ̀rọ ayélujára ń bẹ̀ wọ́n bá ń tó sí ààrẹ padà wọ́n gé àwọn ibi tí mo ń sọ yìí. tafsiru al-Qur'an ó ní ẹ̀wọ̀n rẹ̀ ọ̀tọ̀ ní tafsiru al-Qur'an bil-Qur'an, tafsiru al-Qur'an bi-sunnah, tafsiru al-Qur'an bi-qawli as-sahabi. kódà lára ẹ̀ náà ni tafsiru al-Qur'an bi-ra'yi al-mamduh bákan yẹn ni ra'yi al-mazmumi. káfí Qur'an tu Qur'an ọ̀nà kan ní ọ̀nà tá a gbà tu Qur'an káfí àdìsí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam káyé tu Qur'an ọ̀nà kan nù. tafsiru yìí tí àwọn sàhábà gan náà tú
pé ọlọ́run lọ́mọ ò bá tó yí àwọn parí ni ìtọ́ tó tẹ̀lé ibẹ̀ ni gbogbo àwọn àfáà míì náà lànà àti ní ráyù irú ẹni tẹ́mi náà ti mú ntúwí irú ẹni tẹ́yìn náà ntú ẹni àráyù ráyù méjì ni ẹ wá pín sí alimamduhu ń bẹ ráyù tó gborí yìí ntọ́ka yẹn ní ráyù madhmum tó yẹ pé èébú ló ń tí ó tó gbalẹ̀ yẹn pẹ̀lú pé n tó tú kò dùn dáa kí ṣe gbogbo tíra náà ti ẹ bá kọ́ ọbẹ̀ náà làgbà wọlé kì í ṣe gbogbo tí a bá nínú tí a náà káàbẹ̀ pé àti wàá rẹ̀ ní kàníyèsí káwá sọ sáyé rárá ọ̀nà ìmọ̀ ó jẹ́ pọ̀ àwọn ọmọ kankan bẹ́ o kódà ọmọ akéwì ń kúrò lọ́mọ akéwì tí mo ti ń sọ̀rọ̀ yìí ọmọ akéwì ẹ̀yìn àfáà náà lajẹ́ o àkúrò ní ìjọba akéwì àsìkò ọ̀lẹ́ntì ẹ̀ lè tún ṣe tó bá ṣe àṣìṣe lórí nǹkan ẹ jẹ́ kí a máa ṣàyẹ̀wò tá a sọ ká tó máa sọ ọ̀dà tá a bá ní ànábì Daood ọgbọ́ pa ọmọ ṣẹ́ rẹ̀ ó ti ojú ogun kó lè gbàyẹ̀wò rẹ̀ ẹ̀kọ́ àwòlẹ̀ fẹ́ ká kọ́ ń bẹ̀ gbogbo nǹkan náà lò ní nígbà tá a máa mú jáde ń bẹ̀ kí lẹ́kọ̀ọ́ tẹ́ fẹ́ ká kọ́ ń bẹ̀ sẹ́tù bẹ̀rẹ̀ pé káwa náà ní ìṣe àbánu máa kéwọ́ tí ìyàwó rẹ̀ fáyín àlè lọ dé tòrútòrú kọ́ lọ kú sọ ká lè ìyàwó rẹ̀ yíyọ kọ́ nítumọ̀ kankan kò dáa kì í sọ̀rọ̀ pé níta abásárì àṣà sọ níta àríta sọ ẹ lọ wọ̀rọ̀ táwọn afá sọ pẹ̀lú ọ̀rọ̀ ìsraìlíyàtù tí ò ní pìlẹ̀ kankan ni tí ò ní bí kankan tẹ́ lè darí ẹ̀sìn ní ọ̀rọ̀ tí ò ní tí ò wúlò ọ̀pọ̀ ní máa ń karú ẹ̀ fún wa ní ìsìn àpè mo ní ẹ̀ tó ti rẹ́lẹ́ èmi tàbí sí irúkà lónìí nígbà àlẹ́ Ibrahim béèrè pé káyífà tó yé mi ò tábò rẹ̀ ọlọ́run ló ti máa jí òkú dìde nígbà táwọn fún tàbí sí irú ó tún tiẹ̀ ó ní ẹ̀ máa wo dídí ànábì ọlọ́run tó ní sẹ́rù béèrè ìrú ìbéèrè apọ̀dà mẹ́ ọ̀yẹ́nu ẹ̀ tá a pè lánàbí ká tó wá sọ pé àwọn ìyà kàgẹ̀rẹ̀ lásán sóòní ọ̀dàjú ànábì ọlọ́run ẹgbẹ́ tí sì Ibrahim sì fi ń béèrè ni pé kó lè fi ẹsẹ̀ ìgbàgbọ́ àwọn ilẹ̀ lọ́kàn àwọn àti gbogbo àwọn tí bá tó ń rú lọ́kàn àwọn ń lọ fi béèrè ẹwọ bí tó wọn á tún sínú tafsir rẹ̀ ọ̀rọ̀ kan nìyó ààyè òsínú mi láti yànnà náà àwọn nǹkan yẹn pọ̀ lónìí lógo ọlọ́run fún àwọn ìbánisọ̀rọ̀ wa á tún máa sọ ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ń bẹ́ o wọ́n pé ànábì Daood ọgbà ìyàwó kò tí ẹ̀ sí ń tọ́jọ́ pàápàá kódà tó bá láwọn ọ̀rọ̀ tí ẹ wí ọ̀rọ̀ tí yóò lẹ́sẹ̀ ńlẹ̀ ni lọ́ọ́ tún wò dáadáa Allahu ta'ala a'la wa a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.